mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 onílàwà tá a ti mú ròyìn wá fún wa fún ti àṣálẹ́ ti tèmi. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Olójú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi máa gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Mo sì kí wa pé a kú pọ̀pọ̀ sísìn àyájọ́ ọjọ́ iṣẹ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà tá a mú wá. Ìjọba àpapọ̀ ti fọkàn àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí balẹ̀ lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ èyí tó ní kí wọ́n fi ọkàn balẹ̀ lé lórí. Ó kéré tán ènìyàn 16 ni ó ti jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ èyí tó gbiná jẹ ní ìpínlẹ̀ Enugu. Òjò àrọ̀ ìrọ̀dá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn di aláìnílé lórí ní ìpínlẹ̀ Bauchi. Ọmọ ọdún 11 kan rèé tó kú sínú omi tí wọ́n ti ń wẹ̀ nínú hòtẹ́ẹ̀lì ìyún swimming pool ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Nasarawa ti tẹ àwọn géńdé 3 kan tí wọ́n parọ́ pé àwọn wà lára àwọn àjọ tó ń mójútó ṣíṣe owó ìlú báṣubàṣu àti jíjẹgúdú àti jíjẹrá ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún àjọ EFCC. Ọwọ́ ti tẹ àwọn afurasí 3 ọ̀hún ní ìpínlẹ̀ Nasarawa. Gbajúgbajà oníṣòwò kan ní ìpínlẹ̀ Èkó kú ní òjijì sí inú ọkọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ìjọba àpapọ̀ ti fọkàn àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí balẹ̀ lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́. Ìjọba àpapọ̀ ó sọ èyí di mímọ̀ ní èní tí ń ṣe ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2024 tá a wà yìí ní àsìkò tí wọ́n ń ṣe ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu ọjọ́ àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wáyé ní Eagle Square ní ìlú Àbújá tí ń ṣe olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti ìpínlẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Nkeruka Oyejo-Acha ó sọ èyí di mímọ̀. Ó ṣe ní àlàyé wípé ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ ọ̀hún ó ti bẹ̀rẹ̀ láti òní tí ń ṣe ọjọ́bọ̀ Wednesday ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tí a wà yìí. Ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n sì ti parí ètò náà lórí bí àwọn yóò ṣe polongo ẹ̀kúnwọ́ owó náà fún àwọn àjọ òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ̀ wọ́n wípé kí wọ́n túbọ̀ máa tẹra mọ́ iṣẹ́ wọn pẹ̀lú bí wọ́n ṣe ń fi ọmọlúàbí àti ìfẹ́ ìlú ẹni tí wọ́n fi ń sin orílẹ̀-èdè Nàìjíríà, wípé ìjọba àpapọ̀ náà kò sì ní fi ẹ̀tọ́ wọn dùn wọ́n pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àyájọ́ ọjọ́ òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè yìí. Ó kéré tán ènìyàn 16 ni ó ti jáde láyé látàrí ìjàmbá ọkọ̀ èyí tó gbiná jẹ ní ìpínlẹ̀ Enugu ní agbègbè Ekwuegbe ní òpópónà Enugu sí Nsukka. Ìṣẹ̀lẹ̀ burúkú ti ṣẹlẹ̀ ní 30 oṣù kẹrin ọdún tí a wà yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé ọkọ̀ tí ó gbé àwọn ènìyàn 18 kan ó fi orí sọ fẹ́ǹsì èyí tí ó wà ní ojú òpópónà tó dá òpópónà sí méjì, èyí tó sì di wípé ó ti ara bẹ̀ ó fi gbi iná jẹ. Tẹ́ ẹ bá gbàgbé ní òwúrọ̀ yìí amú ìròyìn kan wá sí etí ìgbọ̀nyín wípé ní ìpínlẹ̀ Èkó ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì ni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìjàmbá. Báyìí ní ìpínlẹ̀ Enugu ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó àti àwọn agbófinró ìpínlẹ̀ Enugu bí wọ́n ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ọkọ̀ náà ni ó sá eré àsápajúdé tí ó sì sọ ìjánu rẹ̀ nù tí ó fi lọ rèé fi orí sán fẹ́ǹsì èyí tí wọ́n fi dá títì láàrin ọ̀hún tó sì di wípé iná ṣẹ́yọ ní òjijì tí ènìyàn 16 tí wọ́n sì jóná búbú látàrí ìjàmbá náà. Nínú ènìyàn 16 ọ̀hún ni a ti rí
ọkùnrin tán jẹ́ 14 tí obìnrin sì jẹ́ 2 tí wọn kò tí ì fi orúkọ wọn léde lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́. Òjò àrọ̀rọ̀dá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn di aláìní ilé lórí ní ìpínlẹ̀ Bauchi. Ní ìpínlẹ̀ Bauchi ní ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ bíi 30 di aláìní ilé lórí mọ́ káàkiri ìpínlẹ̀ náà. Lára àwọn aṣojúṣòfin tí wọ́n wà ní ìpínlẹ̀ Bauchi tí orúkọ rẹ̀ ń jẹ́ Saminu Abubakar tí ó ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ti dé ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ pẹ̀lú bí atẹ́gùn òjò líle bí ó ṣe ṣí òrùlé ọ̀pọ̀lọpọ̀ ilé lọ tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó sì ti lé ọ̀pọ̀lọpọ̀ jáde ní inú ilé wọn. Ó sì ṣe ní àlàyé wípé àwọn ti lọ fi ọ̀rọ̀ náà tó ìjọba ìpínlẹ̀ Bauchi létí tí wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti pèsè ààyè ibùgbé fún àwọn tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n sì ti ṣe ìlérí wípé láìpẹ́ ní ìjọba ìpínlẹ̀ Bauchi wọ́n ṣe àtúnṣe sí àwọn ilé tí atẹ́gùn náà tí ó dà wó àti èyí tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí ó fà tí wọ́n fi di aláìnílé lórí mọ́. Ọmọ ọdún 11 kan rèé tí ó ti kú sínú omi báyìí látàrí pé ó lọ wẹ̀ ní òtẹ́ẹ̀lì tó sì kú sínú omi tí wọ́n pe orúkọ rẹ̀ ní swimming pool tí ó wà ní òtẹ́ẹ̀lì nípínlẹ̀ Ògùn. Ọ̀dọ́mọdékùnrin ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìrèmídé Ọpẹ́ifá ó ní wọ́n sọ wípé ó wẹ omi náà ní òtẹ́ẹ̀lì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Grand Bank Link Hotel ní ojú òpópónà Ìdíròkò ní Sango Ọ̀tà tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ àìkú ọjọ́ 29 oṣù kẹrin ọdún tí a lò tán yìí. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sọ wípé ó wáyé pẹ̀lú bí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé ọ̀hún Kẹ́hìndé Ọpẹ́ifá bí ó ṣe ṣe ní àlàyé fún àwọn oníròyìn wípé àbúrò òun àti ẹni tó jẹ́ ìkejì rẹ̀ ni wọ́n jọ ran màmá àwọn lọ́wọ́ ní ṣọ́ọ̀bù yún ní ilé ìtajà wọn tó sì já sí wípé lẹ́ẹ̀kan náà ni ó dìde wípé òun fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ òun ṣeré tí wọ́n fi gba òtẹ́ẹ̀lì ọ̀hún lọ. Ibi tí wọ́n ti ní ó ń wẹ̀ lọ́wọ́ nínú òtẹ́ẹ̀lì yìí ó ní ó ti rì sódò tí kò sì sí ẹnì kankan nítòsí láti dóòlà ẹ̀mí rẹ̀ títí tí ó fi mu omi yó bámúbámú tí ó sì fi di èrò ọ̀run. Àgọ́ ọlọ́pàá tó wà ní Onípànù ìyún ní Ọ̀tà ó ní wọ́n mú ẹjọ́ náà lọ pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá bó ṣe ṣe ní àlàyé wípé àwọn ti fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ àmójútó ilé ìtura náà ìyún hòtẹ́ẹ̀lì mánéjà ọ̀hún tí wọ́n sì ti ní ó ti wà ní àkóló àwọn báyìí pẹ̀lú wọ́n ṣe fi ẹ̀sùn kan wípé wọn kò pèsè ètò ààbò fún ọmọ náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ó ní wọn kò gbé e lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n yọ jáde nínú omi náà tán pé wọ́n kàn tẹ́ òkú rẹ̀ kalẹ̀ ṣáájú kí àwọn òbí rẹ̀ kí wọ́n tó dé sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n débẹ̀ tí wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn wọ́n ṣe ní àlàyé wípé ilé ìwòsàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ó dá ọmọ náà padà wípé àwọn kò lè gbà mọ́ tí ó sì já sí pé ibi kẹta tí wọ́n ti gbà ó ní wọ́n ti kéde rẹ̀ pé ọmọ náà ó ti ṣe aláìsí bó ti jáde láyé. Wàyí o Ọmọlọ́lá Odùtọ́lá ti wá ṣe ní àlàyé pé gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn nípa ìṣẹ̀lẹ̀ ikú ọmọ ọ̀hún ó ní wọ́n ti wà ní àkóló àwọn báyìí tí wọ́n sì ran àwọn lọ́wọ́ lórí ìwádìí tí ó péye lórí ikú ọmọ náà tí wọ́n pè ní Ìrèmídé. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Nasarawa ti tẹ àwọn géńdé 3 kan tí wọ́n parọ́ pé ara àwọn àjọ tó ń mójútó ṣíṣe owó ìlú báṣubàṣu àti àwọn tí wọ́n jẹ owó ìlú ní ìjẹkújẹ èyún àjọ EFCC ni àwọn bá ṣiṣẹ́ pọ̀ tí wọ́n sì ń lo àǹfààní èyí tí wọ́n fi ń ja àwọn akẹ́kọ̀ọ́ lólè ní iléèwé gbogbonìṣe èyí tó wà ní Láfíà ní ìpínlẹ̀ Nasarawa. Wọ́n ṣe ní àlàyé pé ní ọjọ́ kìíní tí ń ṣe ọjọ́ Wednesday oṣù karùn-ún tá a wà yìí ó ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún DSP Rahman Nasel tó sọ di mímọ̀ wípé ọwọ́ ti tẹ àwọn ènìyàn 3 ọ̀hún pẹ̀lú bó ṣe fi sójú òpó Twitter rẹ̀ tó ti ṣe ní àlàyé pé àwọn 3 yìí ni wọ́n ti ń da àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní Federal Polytechnic ti ìjọba ìpínlẹ̀
ìpínlẹ̀ Nasarawa láàmú tí wọ́n sì ń parọ́ wípé àwọn wà lára àjọ òṣìṣẹ́ EFCC tí wọ́n fi ń ja àwọn ènìyàn lólè káàkiri inú ọgbà iléèwé náà. Wọ́n ṣe ní àlàyé pé wọ́n tún jí akẹ́kọ̀ọ́ kan gbé lásìkò tí wọ́n ṣe ìkọlù sí iléèwé ọ̀hún, ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ọ̀hún ló ti rí ìtúsílẹ̀ gbà báyìí tí àwọn sì ti fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi ẹ̀sùn kàn pẹ̀lú pé wọ́n pa irọ́ pé àwọn wà lára àjọ EFCC tí wọ́n sì ń lo ọgbọ́n náà láti fi ja àwọn akẹ́kọ̀ọ́ lólè káàkiri ìpínlẹ̀ Nasarawa. Gbajúmọ̀ oníṣòwò kan ní ìpínlẹ̀ Èkó ó ní ikú rẹ̀ ti di kàyéfì fún àwọn ènìyàn báyìí pẹ̀lú bí ó ṣe kú sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ lójijì. Gbajúmọ̀ ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jim Ambelu ó ní wọ́n sọ wípé ó jáde láyé ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá yìí pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tó sọ di mímọ̀ wípé wọ́n ti mú ẹjọ́ náà wá sí àgọ́ àwọn tí àwọn sì ń ṣe ìwádìí lórí ikú tó pa gbajúgbajà oníṣòwò ọ̀hún. Oníṣòwò yìí ni wọ́n sọ wípé ó ń gbé ní àwọn agbègbè tó ṣe wípé àwọn olówó àti àwọn alágbára onípò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Èkó èyún Victoria Garden City VGC ni wọ́n sọ wípé ibẹ̀ ni òun náà ń gbé tó sì jẹ́ alága fún àwọn ẹgbẹ́ láńlọ́ọ̀dù káàkiri agbègbè náà. Wọ́n ṣe ní àlàyé pé àwọn ènìyàn tí ọ̀rọ̀ sojú wọn ṣe ní àlàyé pé ó wà nínú ọkọ̀ ọ̀hún fún bíi wákàtí tí àwọn kò lè sọ tí wọ́n sì tan iná ọkọ̀ náà sílẹ̀. Wọ́n ní àwọn kọ́kọ́ rò pé bóyá ẹni náà gba atẹ́gùn sára ni èyún air condition. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó di wípé ó ń pẹ́ sí àkókò tó ti wà ni wọ́n ṣe àbẹ̀wò tí wọ́n sì rí wípé ẹni náà kò mí mọ́ tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Ṣùgbọ́n tán ni ṣáájú kí wọ́n tó gbé débẹ̀ ní elérutu sugi tí aṣọ kò bá ọmọ yẹ mọ́ èyí tó ṣe wípé ọmọ yẹ arákùnrin ọ̀hún ó ní ó ti rìn ìhòòhò wọjà. Wàyí o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n wá ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn lórí tó ṣokùnfà ikú òjijì èyí tí ọkùnrin ẹni ọdún 42 ọ̀hún tó kú ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àṣálẹ́ ti tèmi. Kẹ́ ẹ tún pàdé wa lówùúrọ̀ ọ̀la nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Ǹjẹ́ oníyanṣe ọlọ́bẹ̀ṣe ẹ̀yin tẹ́ bá wa fi ìfẹ́ jẹ́ náà ikú àìbínú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fi ìfẹ́ hàn sí wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV 2 tá a wà yìí. A kì í pé ẹ̀kú àdúró tí ẹ̀ sì kú ìfẹ́ wa. Agara kì í dóníṣẹ́ Elédùmarè, agara ò ní dá yín láṣẹ Elédùmarè. Títí dọ̀la tí mà padà wá orúkọ tèmi kò yí padà. Àyànfẹ́ Elédùmarè yín náà ni. Orun ayọ̀ báyìí òun náà là ó sùn ó dàbọ̀.